ọmọ kóòtù òjíire abẹ́ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ikọ́ tí bàbá Tinubu tó bá fẹ́ gba governorship election nípínlẹ̀ Ọ̀ṣun fún APC bàbá Tinubu máa gbà á live and direct tí Adeleke ò dẹ̀ ní ṣe nǹkan kan tí àti gbogbo àwọn supporter ẹnu gbogbo wọn máa wọ wì ni. Ta ló sọ bẹ́ẹ̀? Nelson Wike ti jáde o. Wike ti sọ̀rọ̀ ó ní ẹ wò ó ṣe ni bàbá kan káwọ́rọ̀ bàbá ń wò ni kò ṣe pé bàbá ò mọ ohun tó jẹ́ kó ṣe o ṣùgbọ́n bàbá ta ọpọlọ bàbá Tinubu ta ọpọlọ torí ẹ̀ ni wọ́n ṣe dá sí election títí ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí pé kó lè help kó lè favour wọn ni. Ta ló sọ bẹ́ẹ̀? Wike ti sọ̀rọ̀ ó ní ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ náà. Ẹ káàbọ̀ sórí ìkànnì wa o ilẹ̀ Oòduà ilẹ̀ àbínibí wa. Ọmọ kóòtù òjíire ṣé ẹ mọ̀ pé mo sọ kinní kan lórí fídíò tí mo ṣe lọ wípé tí bàbá Tinubu bá fẹ́ gba Ọ̀ṣun state fún APC easily ni bẹ́ẹ̀ torí pé bàbá kan wò pé wẹ́ẹ́ ẹ̀jẹ̀ mo sì ní ìdí Adeleke ó máa wúlò fún àwọn ní 2027 election ìyẹn presidential election. Now Wike ti jáde Wike ti sọ̀rọ̀ ó dẹ̀ confam ó ní ẹ̀kọ́ tanra yín ni tí bàbá Tinubu bá fẹ́ gba Ọ̀ṣun state election fún APC governorship tí Adeleke fi wọlé ó ní wọ́ọ́rọ́wọ́ ni bàbá Tinubu máa ṣe tí ó sì jẹ́ pé kò sí nǹkan kan tó máa ti ẹ̀yìn ẹ̀ jáde gbogbo ẹ̀yin tí ò bá dùn mọ́ ariwo lásán lẹ́kàn máa pa. Wike tún wá sọ kinní kan o ó ní ẹ wo tó bá jẹ́ pé bàbá Tinubu really mean láti gba Ọ̀ṣun state fún APC ni ó ní it is just a call bàbá Tinubu máa pe òun ní direct ó ní statement tí bàbá Tinubu kan máa sọ ojú pé follow them tẹ̀lé wọn lọ sí Ọ̀ṣun follow them to Ọ̀ṣun state ẹ̀dẹ̀mọ̀ tábàdà ń sọ̀rọ̀ Wike Wike náà kéré nínú olóṣèlú tẹ́bá rí bush ẹ rí i pé most àwọn ministers ni wọ́n tẹ̀lẹ̀ síbẹ̀ fún election yẹn ṣùgbọ́n àṣẹ àtagbára ò wá látòkè pé ẹ jẹ́ ká yí gbogbo ẹ̀ dànù òun ní Wike náà wá sọ́sìn ó ní just a call tí bàbá Tinubu bá ti pe òun báyìí gbá ń pé follow them ó fi hàn pé APC will take over by force by fire. Òun lẹ ṣe ń rí tí mo sì àwọn ọmọ APC sọ pé we will take over APC we will take over Ọ̀ṣun state táwọn ọmọ APC ṣe ń sọ̀rọ̀ with confidence torí wọ́n believe pé bàbá Tinubu máa ṣe nǹkan. Tàbádà ń sọ̀rọ̀ àwọn tó jáwèé nínú politics ẹ jẹ́ ká kọ́ gbé fún bàbá Tinubu náà àsàtì náà wọn tí ẹ̀mí bàbá wa Ọbásanjọ́ gan ẹ̀mí ẹ̀gan ò lè gbé asat now babaláwèrè ní Tinubu jẹ́ lẹ́yìn tá a bá wá sọ yẹn tán láṣẹ̀ṣẹ̀ máa wá lọ mú Wike Wike náà kéré wípé àwọn èèyàn tó ṣiyèrè nínú òṣèlú tó yẹ pé tí fún tẹ̀dọ́ ẹ̀ ló yé wọn Wike náà kéré lẹ́yìn yẹn lẹ́lẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ wá rìn rabaraba lọ mú Sàràkí àwọn tó yẹ pé táwọn èèyàn bá ń dún kẹ́kẹ́ máa pa ni ara àkọ́mọ́ tó ṣẹlẹ̀ lẹ́jọ́ mẹ́ta Sàràkí ṣe dàbí pé ó gentle bóyá bàbá observe ibi tó tún ti fẹ́ mú ọ̀rọ̀ ẹ̀ ni ṣùgbọ́n ẹ má jẹ́ ń tàn yín ohun tó dá àwọn ọmọ APC lójú ni pé tí bàbá bá dá sí i kò sí nǹkan tádélékè lè ṣe ẹ lọ wọ́ ọ̀ṣìgbà tí wọ́n declare Adeleke winner ta ló kọ́kọ́ pè bàbá Tinubu ló kọ́kọ́ pè láti dúpẹ́ Wike sọ kíní kan ó ní bàbá Tinubu is a politician so ẹ dẹ̀ mọ̀ pé tá a bá sọ̀rọ̀ àwọn tó tí kíní yé bàbá Tinubu ò kéré ẹ wo ọpọlọ tí bàbá náà ń ta mẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àìdíà tèmi o ṣé ẹ mọ̀ pé bàbá Tinubu ti wò pé ọmọ tó gbé wá láti APC yẹn náà ìyẹn tẹ̀ ti kọ́kọ́ disqualify torí nígbà tẹ́ ẹ fẹ́ pín ráìsì tẹ́ ẹ ń fi èpè pín ráìsì àwọn èèyàn wo lẹ expect kọ́ turn up fún yín bẹ́ẹ̀ bàbá Tinubu nídìí èrò tó máa tẹ̀ka fóun tó máa support òun tó máa vote fóun ní 2027 èrò mélòó ni Oyèbámijí ní ẹ fẹ́ fi compare
Adeleke ẹ wọ ọpọlọ yẹ o wọ́n dẹ̀ bílí pé táwọn bá fàyè gba Adeleke kò lọ́pṣọ̀n dà kó sọ̀kọ́ fáwọn ní 2027 tó túmọ̀ sí pé kò ní option dà kí kó sọ́pọ̀tì wọn kó kó àwọn èrò ẹ̀ náà ó di gbì kó tẹ̀ka fún bàbá Tinubu automatically ó ti gba Ọ̀ṣun state nìyẹn with sense torí tí yóò yẹ pọ̀lọpọ̀ ẹlòmíràn nìyẹn tá fi wọ́n pé ó ti fi hàn pé wọ́n máa wí ní bàbá Tinubu lọ́tẹ̀ yìí ní 2027 election ish dey play ohun tí òye yín nìyẹn bàbá lu ọpọlọ bàbá farabalẹ̀ ta ọpọlọ ni wípé jẹ́ ń fi àyè gba bọ̀bọ̀ yìí so that a lè wúlò fún mi ní 2027 tí ò bá yẹ farabalẹ̀ wò dáadáa wàá rí i pé bàbá Tinubu ò sọ̀rọ̀ ó tún wá padà wá kí gọ́vnà Adeleke pé congratulations which means ó ń prepare plan tiẹ̀ náà ahead 2027 ẹ wo èèyàn mi eléyìí ni mo sì ń jẹ lẹ́nu ni mo ti jẹ tán mi ò mọ̀ pé àwọn àrèwá tún ti bẹ̀rẹ̀ sí ní lẹ̀ stíkà o àwọn àrèwá ti ń já tíkẹ́ẹ̀tì wọ́n ti ní stíkà nípínlẹ̀ Ògùn stéètì ó yà ẹ́ lẹ́nu ẹ̀yin ọmọ Ògùn ẹ kú ìgbàkúgbà o ẹ ti wá fi àyè gba àwọn Fúlàní débi wípé wọ́n tún já tíkẹ́ẹ̀tì ní ìlú Ògùn ìṣẹ̀lẹ̀ ní Abẹ́òkúta lọ́wọ́lọ́wọ́ ìròyìn fi tó wa létí pé níṣe ni wọ́n ń já tíkẹ́ẹ̀tì àwọn àrèwá wọ́n ń já tíkẹ́ẹ̀tì stíkà àrèwá ti stíkà fún àwọn yánmírí wọn àwọn àbókí wọn gbogbo wọn tó o bá ti ní stíkà àrèwá wọ́n á ṣìṣì ọ̀kadà ẹ̀ wá rọ fáńdù ẹ̀ kódà owó ńlá ló máa tún fi gbà á ṣe ẹ̀ ti rí tútọ́ ń pa nílẹ̀ Yorùbá o bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀dẹ̀ ń wò nílẹ̀ kóòtù òjíire káwọn àbókí àrèwá kọ́tún máa já tíkẹ́ẹ̀tì nípínlẹ̀ Ògùn bẹ́ẹ̀ ọmọ Yorùbá ẹ̀dẹ̀ káwọ́ lẹ́rọ́ ẹ̀ sọ̀rọ̀ bó ṣe ń bọ̀ rè o bó ṣe ń bọ̀ díẹ̀ rè ẹ wo tí wọ́n fi ojú àwọn ọmọ rí náà àwọn Haúsá tó kù ti jáde o àwọn ọmọ àrèwá tó ń ṣiṣẹ́ ọ̀kadà wọ́n ní nígbà tó máa bẹ̀rẹ̀ tíkẹ́ẹ̀tì 500 naira ni wọ́n ń já tíkẹ́ẹ̀tì all of a sudden nísìnyí wọ́n bá sọ tíkẹ́ẹ̀tì di 5,000 naira wọ́n fi òdo kọkún ni lọ́ba sọ di 5,000 naira ìyẹn ẹgbẹ̀rún 5 òun ló wá mú káwọn ọmọ àwọn ọlọ́kadà pariwo síta pé gbèsè rèé o báwo làwọn ṣe fẹ́ lákòjọ ọmọ Yorùbá ẹ jẹ́ ká lajú wa dáadáa àwọn aráabí yìí wọ́n fẹ́ gé nílẹ̀ Yorùbá ni àdẹ̀tún gbọ́dọ̀ fààyè gbà wọ́n mọ́ nítorí tó fi lè mú káwa ò ti lọ síbẹ̀ lọ máa já tíkẹ́ẹ̀tì ohun tó fi lè mú kí pé wọn ò fààyè gbà wá lọ́hùn kí wá ló dé tó wá ṣe bó ṣe wù wọ́n nílẹ̀ Yorùbá nílùú tá a ti ní gómìnà Dàpọ̀ Abíọ́dún ẹ tètè ta dìde sí ọ̀rọ̀ náà kó má padà di stain fún yín kó má ní bóyá ẹ gbowó lẹ̀ ṣe fẹ́ sọ òótọ́ lẹ̀ ṣe fẹ́ jáde sọ̀rọ̀ ẹ wo ẹyẹ yọ wa àdídì jù báyìí lọ o lórí ìkànnì wa ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share ẹ bá wa subscribe ẹ bá wa bó kó lọ fà ẹ pín kó délé kó dóko kárí gbogbo ọmọ Yorùbá lílé lóko lọ́nà lẹ́yìn odi la fi sọ fún yín pé ilẹ̀ Oòduà gbè wá o kò ní gbẹ̀dàlẹ̀ ilẹ̀ Oòduà ilẹ̀ àbínibí wa.